Mo kí ẹ̀yin olólùfẹ́ wa ní Olóòótọ́ TV lórí YouTube tá a wà yìí. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Lónìí topic tá a máa discuss lé lórí bá a ṣe rìn sí làákò ni. Àwọn èèyàn ti ń bi mí Olóòótọ́ awo, ṣé ká ya tattoo, ká ṣe dreadlock sórí, ká lu imú wa, ká lu ètè wa, ká lu ìdodo, ká lu etí lọ́nà tó pọ̀, ká lu ahọ́n wa, ṣé kò bà ìjẹ́ oníṣẹ̀ṣe wa jẹ́? Mo fẹ́ràn ìbéèrè tẹ́ béèrè yẹn, á dẹ́ ìyànnàná rẹ̀. Ìwọ tó bá yẹ pé o ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti pàdé fídíò wa, gbìyànjú bá wa like, comment kó dẹ̀ subscribe sórí YouTube channel wa kó lè bá àti láǹfààní àti máa rí oríṣiríṣi àwọn ètò tá a máa ń ṣe lórí channel wa. Elédùmarè yóò bá gbogbo wa ṣe. Mo fẹ́ràn ìbéèrè tẹ́ béèrè o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ báyìí, kò bàjẹ́ o, bákan náà ó tún bàjẹ́. Wọ́n ní àìsọ̀rọ̀ yánrọ̀ ló pa ilé ìpè àkọ́kọ́, ó ní gbá wúwo ó ju àwo lọ. Àwọn bàbá wa jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo ìwọ̀n ló dùn mọ́, ká pàjùbà ká kọlẹ̀ níwọ̀n níwọ̀n ni ó mọ̀ ṣiṣẹ́ mọ́. Gbogbo ohun tẹ́dà bá ṣe tó bá ti fi àṣejù kún, wàhálà àti ìdààmú ní máa ń gbẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ ká wo oúnjẹ tá a máa ń jẹ bó ṣe dáa tó. Téèyàn bá jẹ àjẹjù oúnjẹ, olúwa rẹ̀ ò ní gbádùn. Wọ́n jẹ́ ká mọ̀ wípé dandan ni kéèyàn ò bímọ. Ẹni tó bá wáyé tí ò bá bímọ, ọ̀rọ̀ rẹ̀ dàbí jù tó kọjá lórí àpáta tí ò ní pa ni. Béèyàn bá tún ti wá bí tó bá tún ti wá pọ̀ jù, bó lèyàn ò ṣe rójú tó. Ìyàwó fífẹ́ dandan lówó orí túláàsì láṣọ ìbora ni, a gbọ́dọ̀ fẹ́yàwó. Tó bá tún ti pọ̀ jù, yóò tún ti di pàǹtí. Tó túmọ̀ sí pé gbogbo ohun tẹ́dà bá ṣe láyé yìí tó bá ti fi àṣejù sí, nǹkan bẹ́ẹ̀ kò dáa. Ló jẹ́ kí n sọ fún wa wípé ó dáa, bákan náà kò dẹ̀ tún dáa. Agbára gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe, ìjẹ́ oníṣẹ̀ṣe wa inú ló ń gbé, kìí ṣèta, kìí ṣe bá a ṣe rí. Nítorí pé tó wáyé pé bá a ṣe rí ni, Elédùmarè fẹ́ máa fi dá wa lẹ́jọ́ ni, ta lèmi àtiwọ́. Sáà tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, onídọ̀tí ni wá. Ẹlòmíì ara tí ó fi lọ rí mọ́ ṣèwúre lọ́dún òkè pọ̀rí rẹ̀, ara ìgbín ni. Àbí sẹ́ni tó wá sọ́dọ̀ babaláwo tó wá ṣèdáfá, ṣé ẹ mọ̀ bí pé sára rẹ̀ má bàrà rẹ̀ ò mọ́ ni? Àbí sẹ́ni tí ṣòro ń dà láàmú tó jẹ́ pé bàtà ń ta lẹ́sẹ̀, tó jẹ́ pé ṣòro ń lé káàkiri, tó ní ẹsẹ̀ mọ́ dúró di wípé níjọ́ tára òun bá tó mọ́ lòun tó ṣẹ̀ṣẹ̀ lọ rè dáfá. Tó túmọ̀ sí wípé ọkàn ìlòkè pọ̀rí wá ń wò. Mi wá sọ yìí fún wa wípé ká máa gbé ara ẹ̀gbin lọ fi gbọ́n ìrúmọlẹ̀ wa o. Ṣùgbọ́n mo kàn ń sọ wípé tó bá yẹ pé bára wa ṣe rí ni ìrúmọlẹ̀ fẹ́ fi dá wa lẹ́jọ́ ni, kò sẹ́nì kankan tí ó ṣẹbọ tí yóò gbà, kò sẹ́nì kankan tí yóò ṣe ìbọ tí yóò gbà, kò sẹ́nì kankan tí ó ní orí àṣegbà. Ṣùgbọ́n Ifá jẹ́ ká mọ̀ wípé inú gangan ni tí ń jẹ́ ìjẹ́ oníṣẹ̀ṣe wa, inú ló ń gbé. Ẹ já ohun tí Ifá kan sọ fún wa lójú Ògùdù Ògúndáòdì. Ifá ní Ògúndádì ìgbín, Òkùṣújádì ìgèrè, ajáde agbọ̀n abárakájá, adífá fún Ọ̀rúnmìlà abálọ́rẹ̀ gbé wúrà níyàwó. Babaláwo tó gbọ́ fà ẹ̀yìn ẹ̀ńlẹ́ o, abi wúrà níkùn. Kí ni wúrà tí Ifá ń tọ́ka sí? Ifá tàǹkì lẹ́nu ni. Babaláwo tó gbọ́ fà ẹ̀ńlẹ́, abi wúrà níkùn. Ifá ti jẹ́ ká mọ̀ pé inú ni Ifá ń gbé, kì í ṣe ìta. Sọ pé ẹ wá rí babaláwo tó ní tàtú lára, ìyẹn ò sọ pé kò kì í ṣe babaláwo. Kí ẹ rí babaláwo tó fi ṣe dreadlock sórí, kò mí pé kò kì í ṣe babaláwo. Pé ẹ rí ìyá lórìṣà tó lu mú, tó lu etí, tó lu ètè, tó lu dodo, ìyẹn ò sọ pé kò kì í ṣe ìyá lórìṣà. Ṣùgbọ́n o, fáwa náà tá wá jẹ́ ìyá lórìṣà, bàbá lórìṣà, babaláwo, báwa náà bá fẹ́ ṣoge, ẹ jẹ́ ká ṣe mọ́ wọn o. Torí wípé ẹ má jẹ́ ká gbàgbé pé àwùjọ wa a máa attach àwọn nǹkan kan máwọn èèyàn kan lára. I believe pé àwọn tó bá jẹ́ oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n jẹ́ the custodian of ìṣẹ̀ṣe wa. Gbogbo ohun tá a bá dẹ̀ bá lọ́dọ̀ wọn, ohun tí ò bá ti sí nínú ìṣẹ̀ṣe wa, tá a bá ti lè bá lọ́dọ̀ wọn, a kì í fẹ́ rí wọn gẹ́gẹ́ bí pé wọ́n look legit. A kì í fẹ́ rí wọn bẹ́ẹ̀. Mi sọ pé wọn ò look legit, but àwa là kì í fẹ́ rí wọn bẹ́ẹ̀. Àwọn èèyàn ni ò kì í fẹ́ rí wọn bẹ́ẹ̀. Bí àpẹẹrẹ tẹ bá rí babaláwo tí ilé ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ tó kùn, tó fọ́ ní sí gbogbo ẹ̀, everything look decent, everything look posh. Àwọn èèyàn believe pé gèǹjẹ ló wà lọ́wọ́ eléyìí. Eléyìí kò lè sóòótọ́ lọ́wọ́ ẹ̀. Òótọ́ dẹ̀ lè wà lọ́wọ́ ẹ̀jẹ̀ ni tó look tàtàdí lọ.
ṣùgbọ́n àwa náà gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan ẹ jẹ́ ká ṣe mọ́ wọ̀nba ẹ jẹ́ ká wo tí Ifá sọ lójú ọ̀sẹ̀ àwòkó Ifá tó ní tá a bá bójú ìṣẹ́wọ̀lú ìgbàkigbà ni wọ́n fi bomi fún ní mu wá fún nìní kan nìní ìsáwó lọ sóde ìwéré Ifá kọ mọ̀mọ́ ṣe rẹ̀ dùn ẹ̀là kọ mọ̀mọ́ ṣe bínú ìríta rí ọlá fi ṣe ọ́ láwo Ọ̀rúnmìlà tó ń sáwó lọ sílé ìwéré sóde ìwéré Ọ̀rúnmìlà oníwèrè ló pè pé kí babaláwo kí baba kẹyọ kó wáyé olókan wò gbogbo píkítọ̀ tó níwèrè ní lórí ní pé ẹni tí ń bọ̀ ẹni tí yóò gun ẹṣin tí yóò wọ aṣọ tí yóò sọdùn táwọn èèyàn mọ̀rọ̀ gìlàgìlà lẹ́yìn rẹ̀ Ọ̀rúnmìlà kan wọṣọ kan máa ń bẹ ọ̀tọ̀ ni tó ní ìwèrè tó ti sọ fún àwọn èèyàn rẹ̀ ẹni tí ń bọ̀ yí ọba ní o ìgbà tó Ọ̀rúnmìlà máa dé òun nìkan ṣoṣo àtìrọ́kẹ́ Ifá rẹ̀ àtàpá gbéra àwọn ẹ̀ṣọ́ àwọn kan dàdó ni pé ẹ dúró bàbá ń bọ̀ Ọ̀rúnmìlà ní oníwèrè náà ló ní kí n wá wọ́n ní bàbá ẹ̀yin kọ́ náà láwọn retí Ọ̀rúnmìlà wá dúró ń ta fọ́jọ́ mẹ́rìndínlógún Ọ̀rúnmìlà ò kó nígbà wá dọjọ́ kẹrìndínlógún sẹ́yìn pé mọ́sán gbà kan wípé àwọn ọba kì í jáde nígbà tó níwèrè kan wàá wò pé kóun ò kàn nájú lágbàlá lọ́ba rí lọ bàbá kẹyọ ẹ mọ̀ bọ́ àtijọ́ kẹrìndínlógún lòun ti wá bíbí oníwèrè ní bàbá mọ̀mọ́ ṣe rẹ̀ dún ẹ̀lẹ́ mọ̀mọ́ ṣe bínú ìrí tí wọ́n rí ní wọ́n fi ṣe yín láwo pé bẹ́ẹ̀ ṣe múra ló jẹ́ kí wọ́n ṣe yín bẹ́ẹ̀ ìwọ babaláwo tó bá ya tàtú jẹ́ kí tàtú rẹ jẹ́ kó look moderate àbí tó bá fẹ́ yà jẹ́ ó look moderate torí pé tàtú tó yà sápá kọ́ ló sọ pé Ifá tó ní ó sọ Ifá tó fẹ́ kì lẹ́nu tàtú tó fi yà sára kọ́ ní ó sọ Ifá tó fẹ́ kì lẹ́nu inú ni Ifá ń gbé kì í ṣe ta kì í ṣe àwọ̀ ara wa ló fẹ́ sọrú Ifá tá kì jáde lẹ́nu ìwọ tó bá lu etí tó bá lu nǹkan ló fẹ́ sọrú Ifá tó kì jáde lẹ́nu ṣùgbọ́n nígbà míì táwọn èèyàn bá ti rí àwọn ìmúra kan pẹ̀lú rẹ ní tó gbé lọ́wọ́ yẹn ó lè má jọ wọ́n lójú ẹ wò Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ kọ́ bàbá ṣe pọ̀ tó but ìmúra tó mú lọ́sọ̀dẹ̀ ìwéré kò jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bíi pẹ́ni táwọn retí nìyẹn babaláwo mi kò sí bẹ́ẹ̀ ṣe lè rí bẹ́ẹ̀ lù ú bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ pa face jeans náà ni ó máa wọ̀ káàkiri níkà ló máa wọ̀ káàkiri armless ni ó máa wọ̀ káàkiri kò dẹ̀ sọ pé kò lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ ìwọ tó bá ti wá mọ̀ báyẹn ìwọ náà máa dínkù kó mọ̀ jẹ́ pé ibi tó bá ti yẹ kí wọ́n pọ́n lé wọn ò ní pọ́n lé ńbẹ̀ wọ́n ní ọlọ́pàá kì í máa lágbádá ẹni bá wọ agbádá ọlọ́pàá ò ní kó bọ̀wọ́ tó wọ ṣòkòtò tó gbé sí bàbára àdí kò sí ẹ̀kọ́ tó léwu kó ní ìmúra yẹn lásán ti wọ́tà rẹ̀ ní paríparí ọ̀rọ̀ náà bá sí gbára wa lásìkò ìmúra wa kò sọ irú nǹkan tá a gbé lọ́wọ́ asátìrí àwọn èèyàn tó yẹ pé jẹ́jẹ́ tí wọ́n pọ̀ wọ́n lò sàkì wọ́n lò tágbè wọ́n kò lẹ́kẹ̀ẹ́ bíi 20 wọ́n kò sọ́rùn síbẹ̀síbẹ̀ wọn ò lè kí ọ̀tọ̀ọ̀tọ̀ kí ni ká sọ pẹ̀lú yẹn wọn lè kí ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò lè tami lásán sílẹ̀ so fún ìdí eléyìí òwe lòwe àwọn àgbà wọ́n ní wípé a kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀ àwa tá a bá jó oníṣẹ̀ṣe àwòkọ́ṣe ni wá o gbogbo nta bá lè ṣe tá à ní lè defend àbí táwọn yóò máa wò pé kí ló ṣẹlẹ̀ bó ló ṣe jẹ́ ẹ mẹ́jẹ̀ á ṣe wọ́n lágbàlagbà kì í ṣeré kí ló báyìí wá àwa náà ta dẹ̀ ń wo àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n ní ìtọ́wò là máa dùn ọbẹ̀ o ẹ mọ́ gbòkèrè mọ òjò òdóko ẹni téèyàn ò bá súnmọ́ èèyàn ò lè sọ pé irú wà báyìí ni yóò máa wù tẹ́ bá ti wo fídíò yìí ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa subscribe sí channel wa ire o.